Fathia Williams ti fi gbàjáre léde olórí ohun tí wọ́n ń ṣe fún nípa eré rẹ̀ eléyìí tó gbé lọ sí sinimá láìpẹ́ yìí tí wọ́n ń pè ní Ẹfúnróyè. Ebenezer Obey ńkọ́ ẹgbọ́nsẹ̀ ti gbọ́n tó ṣẹlẹ̀ sí Ebenezer Obey eléyìí mà tún lágbára ó kà màmá ó ga yéye tó Funke Akindele àti Kamo State ó ti di woro sí woro láàrin àwọn méjèèjì báyìí tó sì tiẹ̀ tún dàbí pé ọ̀rọ̀ gan-an náà kò tiẹ̀ ní ṣe parí. Ọ̀níṣẹ́ lábìnrin kan jáde síta tó ní òun lòun ṣokùnfà bí Priscilla Òjó ìyẹn ọmọ Ìyábọ̀ Òjó àti Juma Jux ọkọ rẹ̀ bí wọ́n ti pàdé ara wọn tí wọ́n sì ṣe fẹ́ra wọn. Jaye Kuti àti Bọ́lájí Ògúnmọ́lá ó ti tún di fàǹfà láàrin àwọn méjèèjì nípa àìgbọ́ra-ẹni-yé eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ìyẹn ní sinimá tó Ojúde Ọba ti tọdún yìí ẹ̀gbọ́n wìrìwìrì ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí àwọn ìyá àgbàlagbà èyí tó ró dédé tó kàn dúdú tó sì bẹ̀rẹ̀ sí ní fagbó níbẹ̀ ẹ̀gbọ́n orí ayélujára ó ti gbóná gidigidi lọ́wọ́lọ́wọ́ báyìí òun gan sì ni àwọn ènìyàn tún ń sọ lọ́wọ́lọ́wọ́ tó ń gbépò yẹnu lórí ayélujára báyìí tó àwọn sójà wọ́n ti balẹ̀ bàgẹ́ sílùú Ògbómọ̀ṣọ́ báyìí ìyẹn láti kojú àwọn ajínigbé àti àwọn apaniṣòfò tí wọ́n kó àwọn ọmọ iléèwé àtàwọn olùkọ́ wọn ìyẹn ní ilé ìwé ní ìjọba ìbílẹ̀ Oríire. Ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ mùkúnú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ ní. Ojúde Ọba títí eléyìí tí wọ́n ṣe ti ọdún 2026 yìí ìyẹn ti ilẹ̀ Ìjẹ̀bú Ojúde àràmọ̀ǹdà ni kó yẹ ká máa pè ó nítorí wípé níṣe la rí tí wọ́n dédé gbé fọ́nrán kan sí orí ayélujára níbi tí wọ́n ti gbé ìyá kan síbẹ̀ tó ìyá náà sì bẹ̀rẹ̀ sí ní fa igbó ẹ̀gbọ́n mi comment section ìyẹn abala àríwísí ó ń gbóná girigiri lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé oríṣiríṣi àwọn èèyàn àti abiyamọ àtọkùnrin tóbìnrin ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kò bákùn gbé ọ̀rọ̀ sí ìyá náà wípé àgbàlagbà ara rẹ̀ ṣó yẹ kó tún máa farú nǹkan báyìí wọ́n ní jẹjẹrẹ òun ló fi ń ṣeré yìí o wípé kì í tiẹ̀ ṣe ẹni tó yẹ kán máa rí mọ́ èèyàn báyìí la ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ikú gbọ́ tètè rẹ̀ fi di bẹ́ẹ̀ la ṣe rí tí wọ́n ń sọ sí ẹ̀gbọ́n mi agbala àríwísí ó ń gbóná girigiri ni gẹ́gẹ́ bí wọ́n ti rí ìyá náà tó bẹ̀rẹ̀ sí ní tú èéfín lẹ́nu àfi bíi tiger generator tó ń tú lẹ́nu tó ń tú nímú eléyìí ó ga yeye ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí tó ó ti di fàǹfà láàrin Jaye Kuti àti Bọ́lájí Ògúnmọ́lá o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé òṣèré orí ìtàgé òun náà ni àwọn méjèèjì ó kàn jẹ́ wípé ẹnìkan jẹ́ àgbà òṣèré ẹnìkan jẹ́ àṣẹ̀ṣẹ̀bẹ̀rẹ̀ òṣèré ni tó níṣe la rí wípé Bọ́lájí Ògúnmọ́lá gbé eré kan lọ sí sinimá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nu lọ́lọ́ yìí tó pe orúkọ rẹ̀ ní Àjọṣepọ̀ tó bẹ́ẹ̀ la ṣe rí táwọn ènìyàn bá gbé lọ́tún lọ́sì tí wọ́n sì ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbá ọtí ṣùgbọ́n ṣàdédé la rí tí Jaye Kuti ìyẹn àgbà òṣèré yìí náà tóun náà fi ọ̀rọ̀ kan sórí ayélujára tó fi fọ́nrán yẹn síbẹ̀ wípé àjọṣepọ̀ àwọn àti onísínímà kò ní bàjẹ́ kí ní pé wọ́n máa bẹ́ àwọn tẹ àwọn eré àwọn síwájú o bẹ́ẹ̀ la ṣe rí tí Bọ́lájí Ògúnmọ́lá ló bá gbaná jẹ ló ní kí wọ́n jọ jàre kí wọ́n má máa ba iṣẹ́ òun jẹ́ pé báwo ni wọ́n ṣe máa sọ fáwọn èèyàn pé kí wọ́n má wo àjọṣepọ̀ tó ọ̀rọ̀ yìí gbọ́n mi sí omi ò tó ní àìgbọ́ra ẹni yé sì ní láàrin àwọn méjèèjì o nítorí wípé ọ̀tọ̀ ni nǹkan tí Jaye Kuti ń sọ ọ̀tọ̀ ni nǹkan tí Bọ́lájí Ògúnmọ́lá ń wí ṣé ẹ mọ̀ pé wọ́n ní bí ọ̀rọ̀ bá jọ̀rọ̀ ẹni bí wọ́n bá dárúkọ ẹni kò sí ni èèyàn ó ṣàtàtì wèrè náà ní tó bí ẹni Bọ́lájí Ògúnmọ́lá yìí bó ti gbọ́ orúkọ eré tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí bẹ́ẹ̀ létí tiẹ̀ náà ló bá tàtì wèrè sí wípé báwo ni wọ́n ṣe máa sọ wípé kí wọ́n má wo eré òun ní Jaye Kuti ló bá bọ́ sórí ayélujára ó ní òun ò wípé kí wọ́n má wo eré rẹ̀ wípé ọ̀rọ̀ àwọn onísínímà ni òun bá sọ̀rọ̀ pé àwọn ni òun bá wíjọ́ wípé ká má jẹ́ kí àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì kó bàjẹ́ bí ọ̀rọ̀ yìí bó ti di àìgbọ́ra-ẹni-yé láàrin àwọn méjèèjì ní bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ wọn tí ọ̀rọ̀ yìí yé bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní láyé wọn ìyẹn lábala àríwísí ló sì ti di woro sí woro lórí ayélujára báyìí tó ǹjẹ́ yìí náà ti
gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ebenezer Obey, ìyẹn àgbà olórin wa ní ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ la ṣe rí tí ẹnìkan fi sórí ayélujára tí ó sì bẹ̀rẹ̀ sí ní kí wọn wípé wọ́n kú ara fẹ́ra ku Ebenezer Obey, eléyìí tí kì í ṣe òótọ́ rárá, eléyìí tí ó jẹ́ ìròyìn òfegè. Bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri nígbà tí ọ̀rọ̀ yìí dé ọ̀rọ̀ ẹni tó lọ́rọ̀ gangan. Bẹ́ẹ̀ lòun gangan fúnra rẹ̀ bá bọ́ sórí orí ayélujára tó ní kò sí nǹkan kan tó ṣe òun o, kódà kókó lára tá lé ẹni bá wá ní kó òun má pẹ́ láyé, òun gangan ni yóò tètè ṣáájú òun gbọ̀nàrún lọ. Bẹ́ẹ̀ la ṣe rí tí arákùnrin yìí, ìyẹn bàbá Ebenezer Obey, tó jáde wá síta láti fi hàn fún gbogbo ayé pé kò sí nǹkan kan tí ó ṣe òun, pé òun ò kú o, wípé ààyè báyìí òun lòun sì wà tí kò sì sí ohunkóhun tó ṣe òun. Ẹ gbọ́ báwo lèèyàn ti máa gbérù ìròyìn òfegè ikú lórí ẹni tó sì wà láàyè, kódà kò ṣàìsàn débi wípé ọkọ̀ ó tiẹ̀ gbà. Eléyìí ó lágbára, ó ga yéye, ó sì kà màmá. Eléyìí tí kò sì yẹ kí a máa bá lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Òun náà ni ọ̀rọ̀ náà. Tó nípa ti Priscilla Ojo àti Juma Jux, bẹ́ẹ̀ la ṣe rí tí arábìnrin Chioma tó bọ́ síta. Chioma yìí ó jẹ́ ẹni tó súnmọ́ ìyá Priscilla Ojo dáadáa, ìyẹn Ìyábọ̀ Òjó tí gbogbo àwọn ènìyàn tó máa ń pè ní Queen Mother. Ó súnmọ́ dáadáa, ló bá bọ́ síta sórí ayélujára wípé òun lòun ṣokùnfà bí Juma Jux àti Priscilla Ojo bí wọ́n ti di tọkọtaya lónìí tí wọ́n sì fẹ́ra wọn. Tó òun ló gbé sórí ayélujára, ó ní níṣe ni òun àti Juma Jux ní àwọn kọ́kọ́ jọ pàdé táwọn sì tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kó tó di wípé ó fojú gan ní Priscilla Ojo, pé òun gan lòun tún wá fẹnu sí ní ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó wípé kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ náà kó ṣeé ṣe kó tó di wípé wọ́n padà gbà fún ara wọn tí wọ́n sì fẹ́ra wọn. Bẹ́ẹ̀ la ṣe rí táwọn ènìyàn tún takò lórí ayélujára pé kò sí nǹkan kan tó mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣe ń lọ rántó lórí ayélujára. Ó ní òun lòun ṣokùnfà rẹ̀, làwọn ènìyàn bá sọ wípé ó kàn jẹ́ wípé wọ́n kọ́kọ́ jọ pàdé lásán ni, pé ṣùgbọ́n kì í ṣòun ló bá Priscilla Ojo sọ̀rọ̀ tàbí ló bá Juma Jux sọ̀rọ̀ wípé kó fẹ́ Priscilla Ojo. Èyí náà la tún rí gbọ́ lórí ayélujára. Bó lèèyàn ti máa ń gbògo ohun tí kò yẹ kí èèyàn ó gbà. Tó a bá rí gbọ́ lórí ayélujára o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbèpò yẹnu tí ọ̀rọ̀ náà sì ti di fàǹfà láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì báyìí. Nìyẹn náà bá ní kì í ṣe pé òun fẹ́ fi gbògo, pé òun kàn sọ síta lásán ni o. Tó bí àwọn ènìyàn ṣe ń fà á lọ́tún lósì lórí ayélujára tí wọ́n sì ń gbà bí ẹni gbàgbá ọtí, òun náà rèé. Tó ó ti tún wá di woro sí woro láàrin Funke Akindele àti Kamo State. O gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Kamo State àti Funke Akindele 5 and 6 làwọn méjèèjì láti ìgbà tó tiẹ̀ ti gbé eré jáde, tí eléré tó gbé jáde gbẹ̀yìn yìí tí ó jẹ́ pé níṣe làwọn méjèèjì máa ń ṣe kọ́ńtẹ́ǹtì papọ̀. Látìgbà náà láti rí i pé wọ́n súnmọ́ra wọn dáadáa, tí wọ́n jẹ́ tímọ́tímọ́, tó jẹ́ pé Kamo State gan nígbà tí ó ṣe ìyàwó níṣe ni kò kóyan Funke Akindele kéré rárá, nítorí pé ìyá mi òun ló máa ń pe Funke Akindele, léyìí tó túmọ̀ sí wípé wọ́n súnmọ́ ara wọn dáadáa tí kò sì sí ẹni tó lè rí àárín wọn. Òun náà la bá rí gbọ́ lórí ayélujára wípé níṣe ni ó ti di woro sí woro, ó sì ti di fàǹfà láàrin Kamo State àti Funke Akindele báyìí. Ẹ gbọ́ kí wá ní nǹkan tó fa wàhálà láàrin wọn. Ní àwọn akọ̀ròyìn wọ́n sọ wípé nǹkan táwọn rí níbẹ̀ ni pé wọ́n ṣe àkíyèsí pàtàkì kan wípé Funke Akindele jẹ́ ẹnìkan tó jẹ́ pé tó bá ti ń báyàn ṣe kò í fẹ́ kí ẹni náà kó tún bá ẹlòmíì ṣe mọ́, ó máa ń fẹ́ gbà fún ara rẹ̀ nìkan ni. Wípé ìdí nìyí bí Kamo State ṣe wá gba iṣẹ́ míì níta, òun ló fa wàhálà, ló fa aáwọ̀ láàrin àwọn méjèèjì. Làwọn olólùfẹ́ wọn bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, ṣe bí iṣẹ́ owó òun ni Kamo State ń ṣe kò wáyé kó lè gbaṣẹ́ níta ni. Tó èyí náà ni ló tún di fàǹfà, ló tún di woro sí woro lórí ayélujára, tó sì ti di gbàgbó tí àwọn ènìyàn ń fúnra wọn ní gbàgbó lórí ayélujára lórí ọ̀rọ̀ arákùnrin àti arábìnrin yìí o. Tó
òun náà ni àrígbọ́ tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Kódà wọ́n tún tọ́ka sí nígbà tí Funke Akindele àti Tìmíní tí wọ́n jọ wà pé lọ́wọ́ kan bí Tìmíní ti gba iṣẹ́ níta báyìí òun ni Funke Akindele ti kẹ̀yìn sí lélẹ̀ tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ṣe ń gbé ọ̀rọ̀ yìí pò yẹnu lórí ayélujára wípé béèyàn bá tí wọ́n ń bá Funke Akindele ṣe kéèyàn tún jẹ́ ajogún ọ̀tá rẹ̀ náà ni lélẹ̀ tí kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn la gbọ́ tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ tiyín náà. Fathia Williams náà ti wá sọ̀rọ̀ sókè ó ti gbóhùn sókè réré báyìí tó sì ti fi gbàjarè síta wípé ohun tí àwọn sinimá yìí ohun tí wọ́n ń ṣe fún àwọn pé kò dáa rárá. Níṣe ni àwọn gbé eré wá sí sinimá ṣùgbọ́n wọ́n wá máa ra fi ọwọ́ tì sẹ́yìn wọ́n máa gbé àwọn eré míì síwájú àti wípé àwọn wákàtí tí kò rọrùn fún àwọn èèyàn láti wo eré tàbí láti wá sí sinimá òun ni wọ́n máa ń fi eré òun sí pé ẹ dákun ta ni yóò wà ní sinimá ní aago 9 alẹ́ tí ó fẹ́ máa wo eré ṣé bólúkálukú yóò wọ inú ilé rẹ̀ lọ láti lọ sùn tàbí láti lọ fara lélẹ̀ òun ni ṣé irú aago yẹn òun ló yẹ kí wọ́n máa bá òun gbé ẹ fúnróyè sí. Ó wá ké gbàjarè síta pé kí wọ́n jọ jàre kí wọ́n má dáhùn ní gbèsè nítorí pé owó ribiribi àti ọ̀pọ̀lọpọ̀ owó òun lòun fi ṣe àwọn eré yìí jáde wípé níṣe ni ó sì yẹ kí òun san àwọn owó náà padà. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onísínímà náà ń sọ pé lóòótọ́ ni bí wọ́n ti máa ń ṣe nìyẹn ìyẹn àwọn òṣèré orí ìtàgé bí àwọn onísínímà yẹn bí wọ́n ti máa ń ṣe nìyẹn níṣe ni wọ́n rà máa fi ọwọ́ ti àwọn eré àwọn sí ẹ̀yìn. Lábárí ọmọkùnrin kan tóun náà sọ̀rọ̀ síta wípé kí kàkà tí wọ́n kúkú máa fi gbé gbogbo eré lọ sí sinimá kí wọ́n kúkú máa jù sí orí àwọn ìkànnì káàkiri bí àwọn ìkànnì YouTube, Netflix àti bẹ́ẹ̀ lọ kó lè rọrùn fún àwọn ẹlòmíràn náà láti wò torí pé kì í ṣe gbogbo àwọn ènìyàn ni ó lè lọ sí sinimá láti lọ máa bá wọn wo eré náà nítorí pé kí ni ìka ò dọ́gba bá a sì ṣe bí ẹnìkan ṣe ń jẹ nílé rẹ̀ òun kọ́ ni ẹnìkejì ṣe ń jẹ torí bá a bá sọ pé a ra tíkẹ́ẹ̀tì náà a ṣe gbá àṣàwò yóò ti gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ ṣùgbọ́n lórí tẹ́rẹ́tẹ́rẹ́ eléyìí tí èèyàn ó lè fi wò lórí YouTube tàbí Netflix tàbí àwọn orí ìkànnì mìíràn náà pé kí wọ́n jọ kí wọ́n tún máa gbé sí àwọn orí ìkànnì míì náà. Òun náà ni àrígbọ́ lórí ayélujára níṣe láṣàárí bí Fathia Williams tó bẹ̀rẹ̀ sí ní túbí ìṣèbé wípé ìwà tí ò dáa rárá òun ni àwọn onísínímà yẹn òun ni wọ́n ń wù ládùúrú bí òun ṣe tún bá Funke Akindele ṣe kọ́ńtẹ́ǹtì pẹ̀lú wọn tí tóun tún promote àwọn eré náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òun ò tún jẹ́ kí ó lọ nígbà tóun gbèdé sinimá. Ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí ọ̀rọ̀ yìí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section. Kò ní ju báyìí lọ ní orí ìròyìn lónìí wọ́n máa ń wí pé kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun náà ní ọbẹ̀ oge. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di